A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ orílẹ̀-èdè Benin, Niger àti Guinea-Bissau dé sí ilé agbára ní Àbújá lónìí ọjọ́ Ìṣẹ́gun láti ṣe àbẹ̀wò akẹgbẹ́ wọn Bọ́lá Tinubu. Ààrẹ Patrice Talon láti Benin, Mohamed Bazoum láti Niger àti Umaru Embalo láti Guinea-Bissau ní Tinubu gba àlejò wọn ní ilé agbára ní ìlú Àbújá. Lẹ́yìn náà ni ó darí àwọn àlejò wọ̀nyí wọ inú kọ́lọ́fín ibi ìgbàlejò rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé ẹnikẹ́ni kò tíì mọ pàtàkì wíwá wọn, èyí wáyé lẹ́yìn ọjọ́ mẹ́sàn-án tí Tinubu di alága àjọ ECOWAS. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lọ́la ọjọ́rú ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè yóò ṣe ìbúra fún àwọn kọmíṣánná rẹ̀ tuntun. Síwájú àkókò yìí ni ìròyìn jáde wípé olórí òṣìṣẹ́ fún gómìnà àná Ọlágúnsóyè Oyinlọ́lá, Festus Adéyẹmọ àti kọmíṣánná méjì tí wọ́n sìn lábẹ́ ìṣèjọba Rauf Arẹ́gbẹ́ṣọlá pẹ̀lú àwọn 22 mìíràn ni wọ́n ṣàfihàn wọn gẹ́gẹ́ bí kọmíṣánná tí wọ́n fà kalẹ̀ láti ilé ìgbìmọ̀ ìpínlẹ̀. Agbẹnusọ Adéwálé Ẹgbẹ̀dú ni ó ka àwọn orúkọ wọ̀nyí gẹ́gẹ́ bí wọ́n ṣe wà nínú lẹ́tà tí wọ́n fi ránṣẹ́ sí àwọn aṣòfin láti ọ̀dọ̀ Adélékè ní ọjọ́ 7 oṣù keje. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde tí agbẹnusọ gómìnà Ọláwálé Rasheed gbé jáde lónìí, ó ní ìbúra yìí yóò wáyé ní gbọ̀ngàn ìjọba ìbílẹ̀ Local Government Service Commission ní ọ̀la ọjọ́rú ní ìlú Òṣogbo láago 10 òwúrọ̀. Gbogbo àwọn kọmíṣánná àṣẹ̀ṣẹ̀yàn wọ̀nyí ni ó gbọ́dọ̀ ti wà ní ìkàlẹ̀ kí aago 10 tó lù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ NNPCL tí í ṣe ti ìjọba àpapọ̀ ti ṣe àlékún owó jálá epo kan láti n537 sí n617 per litre. NNPCL kò tíì jáde pẹ̀lú ìdí pàtàkì fún àlékún owó, ṣùgbọ́n èyí ń wáyé lẹ́yìn òfin lórí owó epo. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé oníkálukú lè ta jálá epo lábẹ́ òfin tuntun yìí. Èyí túmọ̀ sí wípé ipò pàṣípààrọ̀ owó lè mú kí oníkálukú tà ní oye tí ó bá wù ú. Ní báyìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé epo ni wọ́n ti ń ṣe àtúnṣe owó epo wọn bẹ̀rẹ̀ láti Ẹgbẹ̀ta (600 naira) ní àwọn ìpínlẹ̀ bíi Èkó àti agbègbè rẹ̀. Nígbà tí ó ń sọ̀rọ̀, olùdarí iṣẹ́ fún àjọ olókoòwò IPMAN, Mike Osatuyi sọ wípé ìgbésẹ̀ yìí kìí ṣe fún ti NNPCL nìkan, ṣùgbọ́n pàṣípààrọ̀ owó náírà sí dọ́là kó ipa pàtàkì nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Gẹ́gẹ́ bí olókoòwò, ohun tí wọ́n bá rà ni wọ́n máa tà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀gbẹ́ni kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Meshack Isunugo, tí gbogbo ènìyàn mọ̀ sí Big Shark, ni ọlọ́pàá ti fi ọwọ́ ṣìkún òfin mú látàrí wípé ó gbé ọkọ̀ tuntun jápa láti ìlú Àbújá lọ sí ìpínlẹ̀ Delta. Ó ní òun kàn ń yẹ ọkọ̀ náà wò lásán ni, tí a mọ̀ sí test drive. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Delta, Wálé Abbas, níbi ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn sọ wípé síwájú àkókò yìí ni àwọn gba àfisùn láti oníṣòwò ọkọ̀ kan ní ìlú Àbújá tí ó pe orúkọ ara rẹ̀ ní Rilwan ní ọjọ́ 3 oṣù keje wípé ọkọ̀ Mercedes-Benz Saloon Car 2021 model ni Big Shark jí gbé níbi ìgbọ́kọ̀sí lẹ́yìn tí ó dínbọ́ gẹ́gẹ́ bí oníbàárà. Oníṣòwò ọkọ̀ náà sọ fún ọlọ́pàá wípé oníbàárà yìí sá lọ pẹ̀lú ọkọ̀ náà níbi tí ó ti ń yẹ̀ ẹ́ wò ní 30 oṣù kẹfà. Pẹ̀lú ìdìmọ́ra ogun ni àwọn ọlọ́pàá fi rí ọkọ̀ náà níbi tí wọ́n wà á kalẹ̀ sí nínú igbó ní ojúnà Òtẹ̀rì ní Doctors Quarters, ìjọba ìbílẹ̀ Àríwá Ughelli, ìpínlẹ̀ Delta. Lẹ́yìn náà ni wọ́n ṣe àwárí àfẹ̀sùnkàn ní ibùdókọ̀ kan ní ìlú Benin, ìpínlẹ̀ Edo. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú afẹ̀sùnkàn lórí bí ọkọ̀ náà ṣe dé ọwọ́ rẹ̀, ó ní lẹ́yìn ìdúnàádúrà pẹ̀lú iye owó ọkọ̀ ni oníṣòwò ọkọ̀ sọ wípé kí òun wa ọkọ̀ náà wò.
kí òun bá lè rí àrídájú ọkọ̀ náà. Ó ní ó fún òun ní kọ́kọ́rọ́ ọkọ̀, ó sì jókòó sí ẹ̀yìn mọ́tò. Níbi tí òun ti ń wa ọkọ̀ lọ ni ó ti dá òun dúró wípé òun fẹ́ gba owó láti fi ra epo. Fún wákàtí 3 ni òun fi ń dúró dè é tí òun kò rí ẹni tí ó jọ ọ́. Lẹ́yìn náà ni òun wa ọkọ̀ lọ sí ìpínlẹ̀ Delta fún ọrọ̀ ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lónìí ni àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ṣe àpèjúwe ọ̀kan lára àwọn agbẹjọ́rò gómìnà àná fún ilé ìfowópamọ́ àgbà CBN, Godwin Emefiele, gẹ́gẹ́ bí agbẹjọ́rò fún àwọn arúfin ajìjàǹgbara ilẹ̀ Biafra (IPOB). Lórí ẹ̀rọ ayélujára Twitter ni àjọ DSS ti fi ẹ̀sùn kan Maxwell Okpara wípé ó ń ṣiṣẹ́ fún àwọn arúfin. Okpara àti àgbáríjọ àwọn agbẹjọ́rò kan ni wọ́n ṣe ẹ̀sùn tako adarí àjọ DSS Yusuf Bichi lórí bí ó ṣe fi Emefiele sí àhámọ́. Ṣùgbọ́n àjọ DSS ṣe àpèjúwe Okpara gẹ́gẹ́ bí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra. Ó ní ó yẹ kí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún Okpara lórí òfin tí ó rọ̀ mọ́ ẹ̀sùn Emefiele. Ó ní ṣé IPOB ń gbèjà IPOB ni àbí ó ń gbèjà Emefiele. Àjọ DSS wá bi Okpara wípé kí ni ìbáṣepọ̀ tó wà láàrin IPOB àti Emefiele. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Àwọn oníjàgídíjàgan 6 kan ni a gbọ́ wípé wọ́n fi tipátipá bá arábìnrin òṣìṣẹ́ iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ kan ní àjọṣepọ̀ ní ìlú Lápàì, ìpínlẹ̀ Niger. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ Àbámẹ́ta. A rí gbọ́ wípé arábìnrin ẹni ọdún 18 yìí wà ní ọ̀nà ilé rẹ̀ láti ibi iṣẹ́ nígbà tí ó gba ìpè orí aago láti ọ̀dọ̀ ẹnìkan tí ó mọ̀. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, onítọ̀hún ní kí ó wá bá òun ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Kóbó tí ó wà ní ìtòsí ààfin Emir. Lẹ́yìn tí ó wọ inú ọ̀kan lára àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ ọ̀hún ni òyì bẹ̀rẹ̀ sí í kọ́ ọ. Wọ́n fún un ní ohun mímu tí ó jẹ́ kí ó sùn lọ pátápátá. Síwájú èyí ni wọ́n gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Wọ́n pa gbogbo àtẹ̀jíṣẹ́ orí aago rẹ̀ rẹ́ kí wọ́n tó péjọ lé e lórí ní ilẹ̀ ìyàrá ìkàwé ọ̀hún. Olùdásílẹ̀ iléeṣẹ́ ìròyìn Lápàì, Aliu Abdullahi Kure, ni ó fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún àwọn akọ̀ròyìn. Ó ní wọ́n gbé arábìnrin ọ̀hún lọ sí ilé ìwòsàn níbi tí àwọn onímọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n péjọ pọ̀ bá a ní àjọṣepọ̀ tipátipá. Ó tẹ̀síwájú wípé pẹ̀lú gbogbo oògùn tí wọ́n fún un mu, ó ṣe ìdánimọ̀ ọ̀kan nínú àwọn tí wọ́n hu ìwà ìkà yìí, èyí sì ti jẹ́ kí ọwọ́ ọlọ́pàá tó o. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger, Wasiu Abiodun, náà fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Ó ní àwọn 2 ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú. Ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Thisday. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.